Gbajúgbajà oníṣòwò ìlú Ọ̀rẹ́ tó wà níjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo, Alhaji Ismail Awuyinka, ó ti kàgbákò ikú ẹ̀. Ó ti rìn àrìnfẹsẹ̀ sí ní ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí, ìyẹn ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹta ọdún 2025 tá a wà yìí, táwọn olóyìnbó ń pè ní the 1st of March 2025, nígbà tí àwọn tí ìgbàgbọ́ wà pé agbanipa ni wọ́n tọ́jú ń ṣọ́ bàbá náà tán lọ ká a mọ́, tí wọ́n sì fi ìbọn pa á sílẹ̀ ní ojú ọ̀nà lẹ́yìn tó kírun àṣámú ìyẹn òrùn táwọn mùsùlùmí máa ń kí lálẹ́ àwẹ̀ tó kì í tán. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé òdú ni Ismaila Awuyinka kì í ṣàìmọ̀ fólókó ní gbogbo ìlú Ọ̀rẹ́. Bẹ́ẹ̀ la gbọ́ pé àwọn nǹkan èlò kọ́lé building materials ìní Alhaji Ismail Awuyinka ló ń tà. A gbọ́ pé gbogbo àwọn èèyàn ńláńlá tó wà ní Ọ̀rẹ́ tàbí àwọn iléeṣẹ́ ńláńlá tàbí bí ìjọba bá fẹ́ ṣe nǹkan tí wọ́n nílò àwọn ohun èlò ìkọ́lé, ọ̀dọ̀ Ismaila Awuyinka ni la gbọ́ pé wọ́n máa ń lọ láti lọ ra àwọn nǹkan èròjà ìkọ́lé. Bẹ́ẹ̀ náà la gbọ́ pé bàbá náà òun náà tó fẹ́ràn kó máa ṣàánú, èyí tó jẹ́ kó gbajúmọ̀ lágbègbè Ọ̀rẹ́ táwọn èèyàn tó fẹ́ràn ẹ̀ dáadáa. Ṣá o, lọ́jọ́ àkọ́kọ́ tí ààwẹ̀ Ramadan tọdún yìí tó bẹ̀rẹ̀, ìyẹn lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá, lásìkò tí Ismaila Awuyinka tó kírun àṣámú táwọn mùsùlùmí máa ń kí níbẹ̀rẹ̀ àwẹ̀, tó kírun náà tán ló ní kó máa lọlé. Ṣùgbọ́n tí kò mọ̀ wípé àwọn agbanipa wọn ti ń ṣọ́ nígbà tó sì di ọwọ́ bíi aago 8 alẹ́ ó kọjá ìṣẹ́jú 25 8:35, ńlá gbọ́ pé àwọn oníṣẹ́ ibi náà tí wọ́n wọ aṣọ funfun mẹ́ta wọ́n sáré wá dá Ismail Awuyinka, wọ́n sáré wá dá lọ́nà nítòsí iléèwé Caring Heart Mega School tó wà lágbègbè Dimango ní ìlú Ọ̀rẹ́. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé báwọn agbanipa náà bí wọ́n ṣe rí Ismail Awuyinka tó ṣẹ̀ṣẹ̀ kírun tán tó sì ti fi sí ọwọ́ Ọlọ́run pé bóun ṣe rí ìbẹ̀rẹ̀ Ramadan, òun fẹ́ rí òpin ẹ̀láyọ̀ àti àlàáfíà, níṣe ni wọ́n náà súnmọ́ tó sì fi ìbọn pa ní ìpakúpa sílẹ̀. Kódà a gbọ́ pé àwọn agbanipa náà wọ́n dúró dáadáa láti rí i pé ẹ̀mí ti bọ́ lára ẹ̀ kí wọ́n tó sá lọ. Níṣe láriwo ńlá mà sọ ní gbogbo ìlú Ọ̀rẹ́ tí wọ́n ń ṣèdárò Alhaji Ismaila Awuyinka nítorí pé gbajúmọ̀ olóṣèlú ní ìlú Ọ̀rẹ́ àti gbogbo Ondo ni. Kódà níṣe ni gbogbo agbègbè Ìdímángò ni ló pa lọ́lọ́ tó sì ń sọ nípa ìṣẹ̀lẹ̀ náà. Alága ìjọba ìbílẹ̀ Òdìgbò tí ìlú Ọ̀rẹ́ wà lábẹ́ Honorable Taiwo Adégoróyè ó fi ẹ̀mí ìbànújẹ́ ó fi hàn lórí ìṣẹ̀lẹ̀ yìí. Oníṣẹ̀lẹ̀ tó bani nínú jẹ́ gbà ni, àti pé ọ̀kan pàtàkì lára àwọn èèyàn ńlá ní ìlú Ọ̀rẹ́ ìyẹn Ismaila Awuyinka ti gbẹ̀mí lẹ́nu ẹ̀. Ṣùgbọ́n tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo arábìnrin Fúnmiláyọ̀ Ọdúnlámì ó ṣèlérí pé àwọn yóò ṣe ìwádìí fínífíní lórí ikú Ismaila Awuyinka, àwọn ò sì ní fọwọ́ bo àwọn tó dẹ̀mí ẹ̀ légbodò mọ́lẹ̀ láéláé.